ọ̀pọ̀ iṣẹ́ ìyàlẹ́nu àti iṣẹ́ àmì sì ń ṣẹlẹ̀ gbérí ọwọ́ àwọn apostoli àárín àwọn ènìyàn. Gbogbo àwọn onígbàgbọ́ sì máa ń sábà kóra wọn jọ sí gbangba òde tẹ́ḿpìlì. Ìhà bí àbáwọlé yẹn ń pe àbáwọlé ọba Sólómọ́nì. Ònìyàn kan àárín àwọn yòókù òsì tó ti lè darapọ̀ mọ́ wọn. Àmọ́ gbogbo ènìyàn ní pọ́n wọn lé gan. Ọ̀pọ̀ ọkùnrin àti obìnrin yẹn ń gba Olúwa gbọ́ sì ń pọ̀ sí i, ó sì ń darapọ̀ mọ́ wọn. Débi pé rí wọ́n ń kó àwọn aláìsàn wá sí eré àwọn ọ̀nà lílá. Wọ́n ń kó wọn sí eré àwọn àkámọ̀ àbí àwọn ani. Ìrètí pé rí ọba tẹ̀ jẹ́ ìjì Pétérù télọ̀ kó bu àwọn kan iná wọn ìgbà yọ bá gba ibẹ̀ kọjá. Ọ̀pọ̀ ènìyàn sì ń kó àwọn ìlú yòówù agbègbè ìlú Jerúsálẹ́mù ka ẹ̀ náà. Wọ́n ń kó àwọn aláìsàn àti àwọn ìyá ẹ̀mí èyí mọ́ ń yọ inú wa. Gbogbo wọn sì ń rí ìwòsàn.